àtótó arére o ẹ̀sà ògbín mo dé bí ṣe mi ọmọ oníkẹ́ẹ̀yẹ mo dé nítorí káàyè lè bá gbà mí ẹjọ́ ojú mi ṣe èrò tí rú pé èrò tí rú dùn mo yẹ ẹ̀yà mi létí yín ó yá lọ́kùnrin ó yá lóbìnrin ó yá lọ́mọdé ó yá lágbàlagbà mo ní ẹ̀yà mi létí kẹ́ẹ̀súrẹ́ tètè ẹ̀ máa ń gbóhùn ẹnu omi mo fẹ́ jẹ́ àjọ débí ìkànnì ẹ̀bí mi pé mo fẹ́ jẹ́ àjọ lọ mo fẹ́ jẹ́ àdọ́dọ̀ ọ́psì méjì síbi wọ́n ti gbóúnjẹ ẹ̀fẹ́gbẹ́ tí wọ́n ń gbà owó bọ̀ òdu ní wọ́n ṣàìmọ̀ fọlọ́kọ ta wa ọ̀kíní wọn láàrin gbogbo ẹgbẹ́ wọn àkọ́kọ́ ní wọ́n gbé pò kejì rí níbi ìkáyà pictures tí ó la fi ìwé rárá níbi ìkáyà videos wọn kì í fìgbà kan bọ̀ ọ̀kan nínú rárá ọ̀kẹ́ ọlọ́jà ẹ̀yẹ ni wọ́n jẹ́ láàrin gbogbo ẹgbẹ́ wọn oní gbogbo ẹgbẹ́ wọn tó kù nítọ́ wọn lẹ́yìn wọn mọ̀ṣẹ́ wọn àmọ́ ń dájú ni àbínibí lélẹ́yìí kì í ṣe ability rárá fún wọn tómi inú ń kọ fẹ́ni tó fẹ́ gbéṣẹ́ pictures àti video wẹ́ẹ̀dì ẹ̀ fún mọ́mí kan rárá mo ní ọ̀hún mọ́mọ́ fòyà ọ́psì méjì lótọ́ mo ní wọ́ tó fẹ́ ya pictures tó fẹ́ ya videos fún naming ceremony ọmọ rẹ fún birthday ọmọ rẹ fún birthday tara rẹ fún convocation ọmọ rẹ lóríṣiríṣi lọ́lọ́kùnjọ kọ́psì méjì mo ní ohun yẹn máa ń ké pè iṣẹ́ wọn dá wọn lójú tẹ̀ gan nìyẹn kò síbi tí wọ́n sí o wọ́n ń bẹ nílẹ̀ yìí wọ́n ń bẹ lókè òkun ẹ̀sà wíkì tó wá máa ń lọ mo ní ẹ̀wọ̀n mọ̀jà gbàgbé tó gbà lóde èyí tá a mọ̀ ṣàfihàn rẹ̀ lórí ọ́psì méjì TV lórí YouTube yín oníkálukú lè subscribe nílé lóko lẹ́yìn odi nílẹ̀ yìí lókè òkun ẹ subscribe sórí ọ́psì Imagery TV. bàbá ń sọ̀rọ̀ pictures tó dáa ojúlówó videos ẹ má jẹ́ ká gbàgbé o wípé ọ́psì Images gbóúnjẹ fẹ́gbẹ́ wọ́n gbà wò bọ̀ èmi Fádùnsìn ẹ̀sà ògbín aró ògbójò Fádùn Chantal máa rólú èmi wí tèmi o ẹ má jẹ́ àgbàgbé wípé ọ́psì Imagery ọ̀kín ni wọ́n ọ̀kín ọlọ́jà ẹ̀yẹ láàrin gbogbo ẹgbẹ́ wọn pátápátá ẹ má wàá jẹ́ àgbàgbé ètò ìgbàlódé tí ó máa wáyé lórí ọ́psì Imagery TV ẹ lè subscribe níbikíbi tẹ́ ẹ bá wà nílé ni o lóko ni o lẹ́yìn odi ẹ subscribe sí ọ́psì Imagery TV lórí YouTube ẹ ò ní kábàámọ̀ pé ẹ ṣe irú ẹ̀. so bàá jáde bẹ̀tálẹ́ ọjọ́ yẹn a ní live program ní Fresh FM ní 9 PM ńlá ní live program ilé mi sí Fresh FM ó tó rìn wákàtí kan so à ń láti gbogbo à ń láti tóra wa jáde níbi 8 pé à ń lọ sí Fresh FM bá a ṣe jáde náà làwọn èèyàn yẹn wọlé wọ́n dẹ̀ gbébọn dání àwọn abéjì yẹn àwọn wà ní sitting room wọ́n ń wo game bàbá security sọ pé wọ́n overpower àwọn ní géètì ni bẹ̀tà sí ń bẹ̀ tó bá ti géètì ni wọ́n lè overpower rẹ̀ àwa lọ tán nọ́kàn ìyàwó mi ọ̀kan náà ọmọ yẹn toilet ó san ara fún tán ó wá lọ òkè ó lọ mú pampers ibi tó ti lọ mú pampers ó náà wọ toilet ó lọ ìsara ẹ̀ ìgbà tí ó fi sọ̀kalẹ̀ ló kàn gbọ́ olè ètò mi pé time tó ń gbọ́ olè yẹn àwọn èèyàn yẹn ti wọ sitting room wọ́n gàbọn sí àwọn tí wọ́n bá ń bẹ̀ wọ́n gbé àwọn ọmọ yẹn wọ́n dẹ̀ sáré wọnú mọ́tò wọn padà ìgbà tí wọ́n wọnú mọ́tò làwọn tí wọ́n nàbọn sí tó lè pariwo olè ìgbà yẹn nìyá wọn tó gbọ́ lókè èmi àwọn òdẹ̀ sí lẹ́ńtà nìyẹn tó bó ṣe ń tó ṣẹlẹ̀ nìyẹn bí Ọlọ́run kó bá ní bùn wọn ní sùúrù kán dákun abẹ wọn ni kán jọ ìyá ọmọ yìí ti di jánájáná ìbànújẹ́ tó ga ni kí òbí ọmọ rí ọmọ ẹ̀ ìbànújẹ́ tó ga ni. alẹ́ àná mò ń ṣinú lọ́wọ́ mo rántí pé ó yá ọmọ yìí ó ti máa da oúnjẹ mi rú èyí tó jóbìnrin ọmọ ẹnì kankan láyé jù yá ẹ lọ kò lè dúró pẹ̀lẹ́ lómi fún ìṣẹ́jú márùn èyí tó jóbìnrin èyí tó jọkùnrin kò mẹ́ni kankan láyé jù mí lọ sọ́kà méjèèjì wá já kúrò lára àwa méjèèjì tí wọ́n mọ̀ láti alẹ́ ìjẹta oúnjẹ wọn tí wọ́n ń jẹ ìyá wọn ló mọ̀ irú ọwọ́ tí wọ́n máa ń yọ tán bá fẹ́ ní fífà nǹkan òun ló mọ̀ tí fi kojú ẹ̀ táwọn èèyàn yóò dákun àfi Ọlọ́run bẹ̀ wọ́n ni àṣàkọ àdẹ̀sọ́pá alágbára kankan
wọn ó jọ àfi Ọlọ́run bẹ̀ wọ́n. Èmi ń bẹ̀bẹ̀ ni, èmi lè rò pé mi ò ṣẹ̀ nìkan, tá a bá dẹ̀ rẹni tó bá rò pé mo ṣẹ̀ òun tó dákun kó foríjì mi. Tó bá dẹ̀ jẹ́ pé ìyá ọmọ náà ló ṣẹ̀ tí ó mọ̀, torí full housewife ni kò ń lọ ibì kan, bá jẹ́ pò náà ni mo bẹ̀bẹ̀ lórúkọ tiẹ̀ náà pé kán dákun kan foríjì. Tó bá dẹ̀ jẹ́ pé transfer aggression ni, bóyá pẹ́ nìkan lẹ́gbẹ̀ẹ́ mi ló ṣẹ̀ ní àwọn àwòyí pé òun sì tún tàn bá ṣe tọ̀dọ̀ mi yóò dùn mí, mo dákun mo bẹ̀ wọ́n nítorí Ọlọ́run ní kán ṣàforíjì, kán ṣe sùúrù nítorí Ọlọ́run. Nǹkan bá fẹ́ kàn jẹ́ ká jọ sọ̀rọ̀. Bí ìgbìyànjú àwọn ọlọ́pàá ṣe tó yẹn tó náà try gan, wọ́n gbìyànjú gan ó ṣe tó náà, èèyàn á sì tún dúró níbi pé àwọn ọlọ́pàá wọ́n ń ṣiṣẹ́ tiwọn. Báwọn èèyàn yìí ìbọn bá pè wá, ọ̀rọ̀ àárín ara wa nìyẹn, ọ̀kan àwọn ọlọ́pàá. Mò ń sọ àwọn náà tún lè gbọ́ nínú ìròyìn yín wípé àwa àti wọn lájọ lọ́rọ̀, àwa nìkan kan bá ti bá wa sọ̀rọ̀, ọ̀tọ̀ níṣẹ́ tàwọn ọlọ́pàá wọn ń gbìyànjú tiwọn lọ, àwa àti wọn lájọ lọ́rọ̀, kan dákun àfi Ọlọ́run bẹ̀ wọ́n. Mi ò gẹ́gẹ́ bí mùsùlùmí gbọ́dọ̀ gbà yí pé kò sí tí ò lè ṣẹlẹ̀ sóhun láyé. Ìgbàgbọ́ àwa mùsùlùmí nìyẹn. Ẹ̀sìn mo tún bẹ gómìnà pé kán dákun kán ràn wá lọ́wọ́ lórí tó wà nílẹ̀ yìí. Kán jọ ọmọ wọn ò ní sọnù, wọn àdẹ̀ ní sìnkú ọmọ, kán jọ nítorí Ọlọ́run. Gbogbo ẹ̀ látòkè délẹ̀ ló dùn mí, gbogbo ẹ̀ látòkè délẹ̀ ló kọ mí lóminú, gbogbo ẹ̀ látòkè délẹ̀ ló yà mí lẹ́nu. Torí mo wúra mi pé mi ò kì í ṣe 419. Mi ò rò pé ẹ̀dá alàyè kan lè wà láyé tí ó sọ pé mo dìbò òun rí. Then ẹ̀yin náà wo nígbà tí kinní wà níta, COVID wà níta lọ́yọ̀ state ní táìmù yẹn, kò sí bí wọ́n á ṣe kọjá tí wọ́n ní karo block. Ọkùnrin ni wọ́n, ìwé bí wọ́n ṣe dírẹ́sì kò jọ tọmọlúàbí. Kí ló dé tí ò ṣe àti hero block kankan tí wọ́n kàn lójú ọ̀nà? Ẹ̀kọ́ kan tí necessity bá gbé mi náà jáde lálẹ́, bóyá ń lọ sí studio tàbá ń lọ fún live program, mo mọ iye ọ̀nà táwọn ọlọ́pàá ti máa ń dá wa dúró. Tàbá dẹ̀ ti rí i pé mi ni wọ́n mọ̀ pé a máa ń lọ sí live lecture. Iṣẹ́ mi jọmọ́ bíi toníròyìn. Kí ló dé tá a fi wá rí hero block kankan? Tó mo bẹ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, wọ́n ti gbìyànjú for your state, wọ́n dẹ̀ ti láṣeyọrí, bẹ̀t wọ́n dákun kí wọ́n tó bá mójútó ètò